Awuzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ káàsán kúrò lè kalẹ̀ ṣàlàfíà lẹ́wà. Gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà. Thank you so much. Ẹ̀yin tẹ́ ti subscribe. Thank you so much. Ẹ̀yin tẹ́ ti subscribe. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe. Yes, I need it. Láì fi àkókò ṣòfò náà lálákọ̀ọ́kọ́. Mo máa ń sọ̀rọ̀ ọkọ àtìyàwó lórí platform yìí. Mo dẹ̀ máa ń showcase àbá mi. Ṣóyè yín kò dìgbà tá a bá gbé gbogbo ṣọ́ọ̀bù wá síbí báyìí. Tá a bá gbé gbogbo ṣọ́ọ̀bù wá gan, ṣóyè yín ó máa ní àwọn YouTube gan. Wọ́n ò bá yín ní èlé ẹ̀. Ṣóyè yín èmi dẹ̀ níbẹ̀ ṣe wò mí. Èmi ń jórí ọ̀fẹ́ YouTube. Mi ò fẹ́ kí wọ́n bá mi. So ìwọ̀nba tá a lè ṣe náà là ń ṣe yìí. Yes. So ìwọ tí ó bá jẹ́ pé as ọkùnrin ò pé dáadáa, obìnrin náà ò wà okay. So ẹ má dákẹ́ síbẹ̀. Bá a bá kú, ìṣe ò tán until it is finally over. Then ẹ̀yin kan, mo fẹ́ kí n tó ṣe pé mo conclude. Ṣóyè yín ikú tó ń pa ojú gbà èèyàn, òwe ló fi ń pa fún èèyàn. Èèyàn bá ní problem lénìí, ẹ má fi ṣe yẹ̀yẹ́ o. Because tá a bá ti kú, àmọ́ kú tó máa pa wá. Ìyá mi kan ló máa ń sọ òwe yẹn. Mo wá jókòó, mo ronú. Mo wá wò pé lóòótọ́. Because èèyàn mi ẹ̀ rí very active náà nísìn. Tó wọ́n máa fi di lọ́la, ẹ̀ rí bákan. Èèyàn tí yóò lérò kankan sí, a wá di wípé èèyàn náà wá di jẹ̀wẹ̀rẹ̀. Èèyàn náà máa ṣàìsàn. Àní fàìsàn ló gbà o. Ìdààmú ò ní dé bá wa o. Tá a fi dàgbà, tá a fi gbó, tá a fi di jọ̀mú, a máa wà active ni. Ṣóyè yín lórí eléyìí, ṣóyè yín mo ní ego natural. Àléfà nǹkan tí mi bá yín sọ lórí ọkọ àtìyàwó, nǹkan tí mo ṣe ní báyìí nìyẹn. Ìwọ tó bá sì nífẹ̀ẹ́ sí, mo máa ń sọ̀rọ̀ park mi. O fẹ́ as ọmọ kékeré náà ni tó ti níyàwó tó jẹ́ pé ò ṣe dáadáa. Àgbàlagbà náà ni tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá di pé wọ́n ní àgbàlagbà dé, kò sí action púpọ̀ mọ́. Mo ní ẹ tẹ̀síwájú, ẹ lo 1 2 3 4 hour. Ó lè help yín. Ẹ flush out gbogbo toxic àtẹ̀yìnwá. Ẹ má gbàgbé mo sọ wípé age nǹkan tó ṣe pàtàkì ni. So tó bá nífẹ̀ẹ́ sí, ṣe rí èyí tí mo gbé síwájú yín. Ṣóyè yín ara nǹkan tẹ́ máa rí nínú park mi náà ni. Inú bigger ní as even much. Ó ṣe ọkùnrin, ó ṣe obìnrin láǹfààní. So ìwọ tó bá rí pé ìyàwó ẹ náà nífẹ̀ẹ́ sí, sọ fún mi. Èmi, ṣóyè yín, tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ pè mí on point by two. Ṣóyè yín ó kéré ni, ó shrink ni, mi ò ṣe dáadáa ni, mo gbẹ ni, mo ṣe gbá ni, mo ṣàwó ni. Ẹ pè mí on point by two. Mo ní agbára Ọlọ́run ká. Even nǹkan mi gan tí mi ò lè mention níbí báyìí náà. Ṣé mọ̀ pé bí nǹkan tí mo máa ń discuss, òun ló fà tí mo máa ń sábà máa ń sọ̀rọ̀ nípa ìlera ọkùnrin àti obìnrin. Nǹkan mi náà wà tó jẹ́ pé tẹ́ bá fẹ́, but kò ṣọ̀fẹ́ o. Ẹ mọ̀ pé owó ńlá náà fi gbé jáde, raw material náà ni. Já ewé ń bí, gba rúùtù yìí, gba síìdì yìí, ẹ jẹ́ pọ̀ mọ́ra wọn. Agbárí náà gbogbo ẹ̀, owó náà ló bá dé. Ṣóyè yín. So láì fi àkókò ṣòfò pátápátá ò ní pé mo wish pé ẹ wo program yìí tán. Ẹ ní sùúrù, ẹ wo program yìí tán. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń pa libido ọkọ àtìyàwó ò ní òórùn. Èní kọ́ láti máa ń sọ̀rọ̀ òórùn yìí lágbára. Tẹ́ bá ti wo fídíò mi àtẹ̀yìnwá, mo ti sọ bí obìnrin ṣe máa take care ara rẹ̀. Bí tẹ́ bá ti lọ sí ẹ bá ti wà nínú bedroom ẹ fẹ́ clean up. Tẹ́ bá ti lọ ṣe gá, ẹ má dá ọwọ́ igá yẹn, ẹ má mú wá síbi abẹ́ yín. Then ẹ̀yin kan tẹ́ bá ṣe gá tán, ẹ mọ̀ bí wọ́n ṣe ń fọ abẹ́, bí wọ́n ṣe ń fọ ibi tí igá ti jáde, ẹ mọ̀ at all. Nǹkan tí mo ń ṣe láti wà mild. Ṣóyè yín ò lè jẹ́ kí n máa ṣe tó bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. So ẹ yẹ kí ó ti yé yín. Tẹ́ bá lọ toilet, tẹ́ bá ṣe gá tán, ẹ mọ̀ àtọkùnrin náà àtobìnrin ni. Oníkálukú ló ń kill ara wọn. Kó tó di pé mo dé ibi gá, àwọn ìyàwó kan fẹ̀sùn kan ẹ̀yin ọkọ, àwọn ìyàwó náà wọ́n fẹ̀sùn ara yín kanra. Yes, report wá bá wa ni mo try àti sọ yẹn. Ẹ jẹ́ kí n sọ fún ẹ̀yin tẹ́ mọ́ so anyhow. Ẹ mọ̀ pé ó mọ́ pa sẹ́mọ̀yàn lára. Ẹ máa so anyhow, ẹ máa so pa. Obìnrin ti máa wà high báyìí, ẹ fi so bàjẹ́. Ọkùnrin ti máa wà high báyìí, iṣó mi òórùn rẹ̀ ó wá láti ba iṣẹ́ jẹ́ ni. So tẹ́ bá rí pé wọ́n tó fẹ́ sóso yẹn wá mọ̀ pé sóyè tó bá jáde ó máa rùn gidi gan.
yes, no matter ìfẹ́ ìyẹn bá nífẹ̀ẹ́ èèyàn ìyẹn ò sọ wípé bóyá ìyẹn náà ò ní choice. Ọkọ àti ìyàwó lèmi on point by tó ń bá wí. Sóyè yín iṣó ó ń kill libido. Lẹ́yìn ìgbà tẹ́ bá sọ tán tẹ́ bá lọ tọ́lẹ̀ tẹ́ bá lọ yàgbẹ́ fún ara yín ẹ mọ bí wọ́n ṣe ń tọ́jú bí tẹ́ ti ń ṣe gá. Ṣé ẹ mọ̀ pé gbà mí tẹ́ bá ṣe gá tán ojú ẹ̀yin gan ẹ mọ̀ wonder pé ṣé igá sì jáde níbí báyìí bá fún ẹ̀yin tẹ́ bá mọ̀ nǹkan tó ń jẹ́ igá mi fẹ́ fi gbogbo ẹnu sọ ìgbẹ́ ló ń jẹ́ igá. Ẹ̀yin kan bá yàgbẹ́ tán ẹ mọ̀ wò pé ṣá ibo nìgbẹ́ yìí ṣe jáde ibi bẹ̀ yẹn máa close ó máa dàbí pé kankan ò sí ń bẹ̀ ìkan wà ń bẹ̀ tó bá kúrò níbi tó ti toilet yẹn tó bá lọ jókòó sí orí chair àbọ̀ anywhere I'm telling you èyí tó kọ̀ tó fi kó pack up sínú yẹn ó máa wá síta. Ìgbà mi ẹ wà rẹ̀ yẹn kan tẹ́ bá padà sínú toilet tàbí tẹ́ bá lọ síbò mi ẹ rí pé pint yín àbí boxer yín ìgbẹ́ ti yí ẹ wà wọn wò pé báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ nítorí pé kí ni ìgbà tẹ́ ìyàgbẹ́ tán immediately kí ni yẹn padà sínú ẹ mọ̀ pé ó mọ̀ contrast padà ẹ ní ráyè fọ́ ẹ̀yin kò ní ọpọlọ tó bẹ́ẹ̀ yẹn pé bí ẹ ṣe ìyàgbẹ́ tán yẹn tẹ́ ẹ rí pé kí ni yẹn ti pack up sínú yẹn ṣíṣe ló yẹ kẹ́ ẹ mú ọṣẹ ṣó yẹ yín ó yẹ kẹ́ ẹ mú ọṣẹ àbí anything tó máa jẹ́ kí ibẹ̀ yẹn soft ẹ fọṣẹ rí ọwọ́ yín ẹ wàá fi síbi ibẹ̀ yẹn ẹ rí pé ó máa open ó wàá fún yín lórí ọ̀fẹ́ láti fọ̀ dáadáa tẹ́ bá dẹ̀ ti fọ̀ ẹ fọ̀ èyí tó bá yí ọwọ́ yín ẹ fọ̀ kí ni ọwọ́ sì wà kí ló wà fún ó wà fún pé kẹ́ fi tọ́jú ara yín tẹ́ bá ti ṣe gátàn ni mi ì rò pé ẹ ń gbọ́dọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀yin tẹ́ bá yàgbẹ́ tán tẹ́ fi pé bẹ̀yẹn close ẹ fi pé ó ti close ó ti padà sínú ó ti clean ara ẹ̀ bá ẹ ní láti wá ọṣẹ kan àbí something tó máa jẹ́ kó soft tó yí ẹ wàá dẹ̀ fi sọ́wọ́ wàá fi sí ojú bẹ̀yẹn left hand maybe this hand tó yẹ yín ibẹ̀ yẹn wàá wá fi sí wàá fi tọ́jú bẹ̀ pẹ̀lú ọṣẹ ó máa soft wàá rí ibi fọ́ ẹ̀yin kò mọ̀ pé nígbà tẹ́ bá yín ṣe gá ìgbẹ́ ó máa ń ta síbi ara itan lẹ́yìn ẹ̀yin kò mọ̀ bẹ́ẹ̀ ẹ ní láti tẹ́ bá ti ṣe tán ẹ fọṣẹ sọ́wọ́ yín ẹ fọ gbogbo around ibẹ̀ yẹn ẹ fọ dáadáa pẹ̀lú ọṣẹ ẹ wà clean ojú abẹ́ yín náà ẹ fọ ìwọ obìnrin tó bá mọ̀ kó fẹ́ fọ ibi ojú obo rẹ ojú obo òun wà kọ́kọ́ fọ kó tó di pé ó lọ fọ gá mọ́ lọ fọ igá kó wá dà padà síbi obo ó máa jẹ́ kó rùn ọ̀rọ̀ tí mo sọ yìí àti ọkùnrin àti obìnrin ló ń bá wí kò ní dáa ká fẹ́ ṣe ìbálòpọ̀ ká mọ gbóòórùn offensive odor yìí ó máa ń pa libido ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti obìnrin ọkọ wọn máa ń bẹ̀rù àti tẹ̀síwájú àti bá wọn sùn the same thing náà pẹ̀lú ìyàwó I'm sorry èmi ò encourage bíi pé àwọn tó máa ń ṣe ìbásùn ní tó bá wà lójú ọ̀nà ọ̀dọ̀ àwọn wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ míì ẹ̀yin obìnrin míì àbọ̀kùnrin míì ẹ wọ́ndà pé kí ló dé tí ọkùnrin yìí fi mí lẹ̀lẹ̀ àbí tóbìnrin yìí fi mí lẹ̀lẹ̀ nítorí òórùn yìí ni torí àwọn ọkùnrin míì wọ́n lè sọ obìnrin míì ò ní sọ bẹ́ẹ̀ kò bá dá ìwọ ọkùnrin tó bá wà ní position tó ń gbọ́dọ̀ mi tó bá rí pé obìnrin kan ó nírú habit yìí ó lè má mọ̀ she may be perfect ṣé wàá wá sọ pé torí ìyẹn tó ń ṣẹlẹ̀ yẹn tó òun náà dẹ̀ mọ̀ bó ṣe máa take care wàá wá filẹ̀ lẹ̀ tó bá filẹ̀ tó lọ mú ẹlòmíì wọ́n mọ̀ bó ṣe máa wọ́ọ̀sì sí so tó ẹ bá notice pé obìnrin kan àbọ́kùnrin kan ó nírú ọ̀dọ̀ yìí kò dẹ̀ mọ̀ bó ṣe máa tọ́jú ẹ̀ ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu èmi on point by two yìí pé ẹ sọ fún wọn pé ìwọ tún ṣe báyìí ìwọ tún ṣe báyìí ìwọ tún ṣe báyìí kò báàdì náà tẹ́ bá fọ gbogbo ẹ̀ tán pẹ̀lú ọṣẹ kẹ́ ẹ lo perfume ìwọ tó bá understand video yìí please rewatch it and tẹ́ positive question bá wà please ask lórí comment box màá answer it. This is on point by two using my words for others fún ẹ̀yin ohun tẹ́ ní orí ọ̀fẹ́ láti tẹ́ fẹ́ ra abba tẹ́ fẹ́ ra nǹkan tó máa jẹ́ kí kẹ́ ẹ ṣe dáadáa bí ọkùnrin àbí bí obìnrin ẹ lè pe nọ́mbà tó wà ní lókè please whatsapp there are so many things tá à ń ṣe lẹ́yìn tábà ní ká máa gbé kọ́ ọ mọ́ máa distract so many things. This is on point by two using my words for others. Bye for now.